mo biro de blo ni ma pacha meji odo ende bu ndo ti o eno do nu suje we ende ndo ti o do nu suje we nsu o de je from blogo trabo nsu no ano eno koro konu to hela no azinko de do fine teme tabla teme de do fine le o edo vo azaton esogwe ya bo bonu bo ko yo yero se do ye ni he pito ye fa ko yo se he pito ye oli do no se ye ni he pito
et quand il alpha dans le série plutôt il y a d'autres d'abord adem quand il plutôt go ben yon il doit assez pour définir le il dona je ndo ko ko do miteme mo na ko eso ni bojuo ye ne somo simbi be me ka je fi fo il na blo mo koton mais non si afoji e mi de gbe ko mi do mo mi lo fi afoji mi kade yo endo no na blo do si afoji we mi de do confront dans ton mi dasu mi ko do me ke bono gede lo nouveau nde bude jo me ko ko eno se wana nde bude jo bi eno se wana ma na no bo e mi ko ko to na imo pele a da gbe na no he do ko mi to nu ko mi na mo ifamra mo isa finance to mi asila se to mi eno je mi de bo ye kan wo sun bodu akodo isansi bodu ro kede si bomo bo we bomo kokolo ajado po jeji mo amo agbonle te kamo èmi mọ̀ mẹ́dọ̀kúrò pósí àgbàndí ọ mímọ̀ jíìnì royal heavy bẹ̀tẹ́ gbòdòpó sódàbí gbòdòpó àmì gbòdòpó kódò nù ẹ̀jẹ̀kúdó tọ́lẹ́pọ̀ mi sì ka bìsẹ́ sí ya kódò ẹ̀jẹ̀kúdó tọ́lẹ́ bìsẹ́ kó bọ̀ àgbàndí tó mẹ́dọ̀kúrò tán ẹyin 100 000 yẹmi àtọ́n lẹ́ eblo 500 000 dẹ́kọ̀dó mẹ́dọ̀kúrò tán ká yín chakiwe lídọ̀ mi jẹ́sùn mi fún ìlẹ́ni sẹ́jọ́ mi náà mọ́ sẹ́jọ́ 11 donc den lede gbɔne bɔ mina jɛ nu wa lɛ wo nkana dɔnu mi lɔ jɛ ko gbɔnu mi yɔ bulɔ mi nu mi do mɔ mi k'ale wɔ dan bulɔ mi nu mi do mɔ do numɛsɛnɛ sutu lɔ jɛ ko mi yɔ bulɔ na nu mi do mɔ itan bulɔ mi na nu do mɔ ko ni ma sukpɔ do etsɛw tu yanu bulɔ gbɔnu koto gbɛ ɔfu wɛ adzɛmi de ɔfu ɔfu wɛ mɔ do kó adza nkɔsi fi di mo dza xɔ gbɔnu ɔfu wɛ awo akutɔ nu gble gbɛ ɔfu wɛ akalɛ dza gbome ɔfu wɛ donc ni ma kpatsa mi nu ni wa lɛ debu ni ma kpatsa mi o eno si afɔji mi de gbɔna bɛ nka dɔ mi si lɔ mi wa jíjɛ nko ma bɛ nu wa lɛ di a e wa sɔn bɔ mi ti mɛ nu esi afɔji mi de ɔnu mi o do wa fi ena tiɛ nu kuro komi tɔ ni o. báwo ni sọ mọ ẹ.
àsìkò déwò jí àsìkò náà dé jí nà bí mi tán fọfọ mi tán kọtọ mi tán àsúmọdé tán dédò fi bẹ̀rẹ̀ lọ́dọ̀ lórí ìlú tayọ bẹ́sí ègbèjì ọmọ ìsáré lọ́dọ̀ mọ́ ọ fẹ́dé máa ń lọ́dọ̀ mọ́ bó ní gbẹ́ ó ẹgbẹ́ ọyẹ tó kọrùn nínú bẹ̀rẹ̀ jájà jẹ́jẹ́ ìlú fọ́nà náà ìgbòho bẹ́sí ègbèjì ọ ìyàwó ẹ̀gbọ́n rọ̀ baálẹ̀ ènìyàn òru.
àpòlù yẹn bá gbé ẹ̀kọ́ ṣe nǹkan àlékọ̀. Orúkọ ẹ̀fọ̀n tí ó máa pè é ní Ṣólí. Sígbéyàgà. Òní yìí báyìí. Orúkọ tó wà lára mi ìjìyà ló wà lérí ẹ̀. Orúkọ ètò ìmìbò kú ẹ̀tọ́ ìgbàkú ẹ̀tọ́ táwọn mi tó gbé. Ó pè é ní baálẹ̀ ìyàn burú. Ilé ìgbèjìrán èyí tó yọ mi lọ baálẹ̀ ìyàn burú. Baálẹ̀ ẹ jẹ́ ìfọ́fọ́dé ní kodò ń wò ó jẹ́rí wá. Ìyá ti jẹ́rí kápẹ́ orúkọ ọ̀dà ìfọ́fọ́dé ní kodò. Maria máa tó lé o. Àwọn ẹgbẹ́ bàbá ńlá àkùnrin ìjẹsà kẹ́yìn jáde ìkíwá òran. Kújọ ọlọ́jọ́ ọ̀kùnrin tóbi ẹ̀. Àjọ oníbàmí ẹ̀ kẹ́jáde ìkíwá òran. Kújọ ọlọ́jọ́ ọ̀kùnrin tóbi ẹ̀ mọ lóṣù pa àkùnrin ìjẹsà kẹ́yìn jáde ìkíwá òran. Ẹ̀yọ́ wọlé jẹ́ mo tó lé o. Ọkọ̀ olúbalẹ̀. Ẹni èrí olóyè rí màá gbé o, èrí olóyè rí màá gbé. Adérí ni ó pè wọ́n. Ìfira tẹ́ ẹ bá lè níyì. Ànígbàsíkú ànígbàsáró. Ó ṣe okun lákàyè. Ẹ gba iṣu ọmọ ó jiná nú ẹ̀ gbé lẹ́nu. Ẹ gbọ́ eré òní gbọ́ yìí. Àníkọ̀sẹ́kù. MTN. Onílù ọ̀dà. Wọ́n ní wọ́n dà o, balẹ̀, wọ́n dà o, iṣẹ́ ìdá. Asito, Vitor, Fontança. Mais non, mais je ne peux pas voir si je ne peux pas voir je ne peux pas
Gbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ pọ̀ndọ̀ jọ́sẹ̀ nílọ́nù kan kó sísí fún ìnáyọ́ mẹ́ra fọ́ ní ìgbàjọ́ ìnáyọ́ mẹ́ra fọ́ tẹ́ náà kékeré mẹ́ra wà nùkọ̀ mọ́nà wà ká mọ́nà àjẹ́ lọ́sí tó pọ̀. Moro kwaje yonu no mi tole ye ba de ami ti ya moro kwaja si ero kho mi tole sa de na yonu mi o e na yonu mi ye ka de pro yonu mi na yon gbere ya do ku mi to ko gba mi to ko da lo to me moro kwaje na ju no ji mi le de do je pe we akuno nu gba mi fisisi ati nu wa o mi ko ti fi no bi amo na ji no mi to ro po be iro na ji no mi to eni okun do ndo mo mi amo naji no mi to ro be ro naji no mi to ro un pati wa kete un wa dan Alexandrine bo mi no mi to mo ko to be lodo un wa dan Alexandrine no mi to eni o besi egbegi o biwe asuwe tokwe anokwe akoto samera Koto Samuel, Nukonio, Enaja Gudoyi Niji, Pede, Bona Jo Temedonu, Nuko, Yaga, Enaja Nukuro Komito. Mama, dédé ẹgbẹ̀jì ọ, bàbá mi tọ́ sí bàbá ẹ, ọṣọ àná mi ló kọ̀ dé fò ẹ. Ó pè é ní ìyá gan, ìyá burú. Dédé ẹ tóbi yọ mi lọ ẹgbẹ̀jì lọ, ìyá gan, ìyá burú. Dédé ọmọ òpó mi tọ́ ní ẹ mọ̀. Adé ò pẹ́ rírí. Nínú ọ̀gbá kúnná dẹ̀ tó ta náà mi lọ. Bá a jà ó pẹ́ lẹ́sẹ̀. Afọ̀pá náà dẹ̀ tó afọ mẹ́. Ẹ pẹ́. Yóò mi náà tẹ̀ gbọ́ mẹ́.
ọmọ ò ní jẹ́kúrú ọmọ. Ìjọba ló kọ́ lọ mi mọ́kú dé mẹ́tò àtìjìnlẹ̀ àwọn. Ire àlàáfíà. Ìjọba dàgbé kó àlàáfíà kó. Ẹ gbọ́. Ìjọba mi ṣe gànjí à. Ìjọba ní pépé náà wà mí à. Yá gan. Ìyá gan. Ẹ ṣe ẹ̀wí fún Páládé. Pípọ́ ò lẹ́wà ń bọ̀, ìwọ ní sáré. Gbọ́dọ̀ fi Nàìjíríà gbọ́dọ̀ máa jẹ́ bí ọba ìwọ́n mẹ́ra fún ọbẹ̀ náà tí ìjọba wa nù pọ̀ wọn náà hà. Ya ganja hemi ngo besi so ni dia foto mo mi ni ko
bẹ́ẹ̀ balẹ̀ ní sùwà ẹ̀ka bẹ́ẹ̀ aláǹfà wẹ̀lẹ̀ wùwà ẹ̀kúndé ló fi yọ bóyá pọ̀ tọ́ ẹ̀ yá gan kudu ọ mìíràn jẹ kudu tó tsatsatsa wọ mìíràn yá wù jẹ dé kojú ló gàmẹ́ o yóò dé ló bí ọ ẹ̀. n'ebe dẹ́ máa di ha mìíràn dọ́mọ̀ mìíràn sẹ́ mìíràn yá wù jẹ dùn wà lẹ́jọ́ náà yìí kọ̀. Fofo mi tán, mọ́tò mi tán. Allô? Oui, allô? Bonsoir. Sopo, bẹ́ẹ̀rù àdìgbò, bẹ̀rẹ̀ lẹ́kùn lọ. Ok, il y a des gens qui ont appelé mon frère. Gọ́dọ̀. Ẹ sọ́kọ̀ ọjọ́ sí mi.
bẹ̀rẹ̀ yìí náà yíra kúrẹ́kúrẹ́gbẹ̀ ká jàǹkẹ́ra mọ́ sọ̀gbẹ̀ ìpé ó kẹta sùn kẹta yìí ní sọ̀tà ìpé nídàbọ̀ bọ́lá tọ̀wọ̀ tónú nídàbọ̀ mọ̀ tónú ìráyìn kò rú wà lẹ́bẹ̀ ọ lẹ́bẹ̀ náà kó atẹ́kọ̀ọ́ kò tó mọ̀ kó tẹ́kọ̀ọ́ tó kẹ́ mọ̀ ní atẹ́kọ̀ọ́ yẹn sún mọ̀ ọjọ́ ìráyìn kò. Ẹgbẹ́ sọ mi ní dàpọ̀pọ̀ ló ṣe fún alákòóbá. Onílùú ọ̀nà ẹ̀yẹ́ ọ̀yẹ́ ìwọ̀ ìyàrá ọba yẹ pé.
Eyo, because you feel about uno di danu alagba ti we dojo e ko meje vivade e si do. Donc egbejo yen so ja Anthony. Yesu ke Anthony ohun. E lo su awe, no godo, e na lo shek. De 100,000 mi kabi, e na blo momo 100,000 ka e na mo gidi de 100,000. De jure yeso e we na so aji we tumo. Mi na je ilaji. Donc de jure yeso ni ndo kon bo jaji ma ko yoro TV. Ya.
Biblo ela wa yo de me da wore su mo ko yo asefoje yo do modo eyo yi bato mo goto mo va ton eyo yi do feed in we kan ko ke ga no feed mi kaka ze yi kaka sa bo de me da ko yo eyo era jaru do koroko to de do file no jaru mi na yi do boro ni wa lebe do mediado su koto meji tiran onílé mi toro fi lájúlọ mi toro fi mẹ́gbọ́gbọ́ toro fi.
gbogbo orí ẹ̀jẹ̀ bù rẹ̀ ẹ̀ dákẹ́ ní máa ń jẹ́ bẹ́ẹ̀. àti gbọ́ bàbá. Bàbá ti gbọ́. Wọ́n ní ìpá. Ìjẹ́gúnnù pọ̀ ẹ́. Òun lè bọ̀dà ń gbé wọnú igbó. Àyà orírù o. Àyà orírù. Bàbá mi pé báyìí là ń ṣe. Bàbá àgbàlẹ̀ níbo ló wà? Ó ti déwájú yín, ó ti wà wájú yín. Bàbá àgbàlẹ̀ ṣé o mọ ọpọlọ? Ṣé o mọ ọpọlọ? Mo fẹ́ ṣàbùkà sí ẹni. Ẹlẹ́mi Nàìjíríà kò ní dúró ẹ̀. Ọba jẹ́ ọkùnrin bí ní ó mọ̀. Ẹjọ́ ní àyíṣú sí ọjọ́ ẹ̀mí ọtún ló ṣe ṣe rẹ̀. Bàbá àgbàlẹ̀ ìṣe ọ̀jẹ̀ eégún tọ̀tọ̀ ni. Ẹjọ́ náà jẹ́ kó tó ikú yẹn tọ̀ fún wa. Wọ́n ṣàbùkà sí ọ. Ẹjọ́ mi náà tó bọ́ọ̀lù kó mi. Ṣé ọmọ ogun náà? Ẹjọ́ mi tó kú lọ́wájú. Ń bá ṣàásí ọ. Ẹjọ́ ní mi dógò mi. Bí o bá gbé láyé, Ẹjọ́ ní mi lọ gbẹ̀yọ̀. ayé ò jẹ́ fún ẹ. Ẹjọ́ ọ̀gbọ́n lẹ́yìn mi tán. Ń bá ṣàbọ̀ ọba sì lọ ikú, ó wà bá mi lọ́hùn. Ẹjọ́ máa ní mi sáré nílé mi ọgbọ̀n mi kú ọ, ní àmú mi tó tán. Ṣé ó wù ẹ́ kọ́ bá mi ní ìlú mi lọ́hùn? Ẹjọ́ ẹjọ́ mi ní àmú mi tó tán. Bàbá ó ní tó. Àyà orílù o, wọ́n ní ìpẹ́, èmi bá lọ́hùn, àwọn ṣẹ̀ṣẹ̀ dé o, ọ̀jẹ̀, ó yàtọ̀ fún ìjẹ oró. Oró ó ní àyè, eégún ó ní àyè. Ẹjọ́ kú ìjọ tó tẹ́ ẹjọ́ mi. Ṣé ọmọ òrìṣà ilé igbó? Ó lè mọ̀. Òrìṣà àwọn ànàgó ni. Ó tí ì débẹ̀. Bàbá àgbàlẹ̀, iṣẹ́ kúnnùkún lóde. Eléyìí, mo fi ń dá wọn dúró ni. N bá ti ní àwọn ọ̀rọ̀. Nítorí wọ́n ní bí ikú lóò bá parí tòjó lè pani. Èmi ni ẹlẹ́gbà tí máa ń túnṣe tó máa ń bà á jẹ́. Ẹjọ́ tó ní báyìí. Bàbá àgbàlẹ̀. Kí ni ṣe wọ́ tó filẹ̀ gòkè? Orí mò ń bínú sí ọ tẹ́lẹ̀. Ẹjọ́ mi tó kọ bẹ̀ pé lómi dá ilé. Àmọ́ mo mà ní pé ó mà ní ìkankan. Ẹjọ́ mi tó lọ mi tó díà. Àtúmọ̀ tàbí náà dúró. Ó sì mà ní díẹ̀. Bàbá àgbàlẹ̀. Wọ́n ní ẹ̀yin ẹnìkan ló dájọ́ fẹ́gùn ló wá ṣe àtìlẹ́yìn fún.
ojú òní tì ọ́ ojú òní tì ọ́ gbogbo wọn ló ní tiwọn lẹ́yọ̀ kàkà n bá ti dọ̀hún ó sọ̀rọ̀ fún wọn ó bá dùn mọ́ wọn wọ́n gbà síbẹ̀ ìyẹn ò kàn mí èmi wọn ò tẹ̀lé owó àbò ń gbọ́ àyẹ̀ wọn nílò ẹnìkan kì í porúkọ ẹyẹ lálẹ́ ẹnìkan kì í porúkọ ẹyẹ láyé àyẹ̀ wọn nílò ẹnìkan kì í porúkọ ẹyẹ rú láyé. ẹnìkan kì í porúkọ ẹyẹ láyé. ẹnikẹ́ni tó bá porúkọ ẹyẹ òrìyà bá mi yà wọ́n dànù tó bá gbàgbé. Nítorí wọ́n kẹ́tí wípé kó tó kó bàjẹ́ èmi ni mo kọ̀ mo ní kò ní bàjẹ́ lọ́wọ́ rẹ ó ní jákú àjíjì nítorí ẹnìkan ló jẹ́ ó ní fẹ́ kan báyìí gbàgbọ́lẹ̀. Ìwọ olùgbé adé òwe akíkí kọrù mọ́rin akíkí bàtà ni àwọn eégún bá jáde èdè tó wà lẹ́nu ẹni kálukú ni wọ́n sọ. Abájókòó ń bá ní wọ́n pé odù Ifá òwe wọ́n mọ̀ tí wọ́n ò lè má tèmi. Ẹ̀wọ̀n máa jẹ́ mi lọ́wọ́. Fìlà olóyè baálẹ̀ baálẹ̀ má ní pé ọ̀rọ̀ mi pọ̀ o alágbára nǹkan. Ìwọ máa já mi lẹ́wọ̀ ìwọ. Àwọn ọmọ ẹgbẹ́ ọ̀nà kò. Àgbà irọ́ kò ní rẹ̀ o eléyìí àkọ́kọ́ ni. Edo ere yo titawe. Bá ti dáhùn n bá ní àdéhùn kan O ma sọ. ẹ gbọ́ lẹ́nu fún mi. Ẹ̀yin lẹ́dẹ̀ aṣọ fẹ́ gun làdábòrá sí. Ẹ jà bẹ́ẹ̀ ni o ṣeun. Olúwa lò.